ìbà àkọ̀dá nìní ìbà àṣẹ̀dá ẹ̀fúgbẹ́lẹ́gẹ́ má ní koríko kìlì bàǹbàrí ṣe mú ṣàtàjẹ́ mo bí kí dédé mẹ́rin bó kúborí àti ẹ̀gọ́ ètò ìlẹ́fẹ̀ẹ́ fún ní pàtàkì dédé mẹ́rin ń wò mí iléeṣẹ́ ni irun ẹni broadcasting rè wà ní ìlú ìmọ̀ta yàyó ìbẹ̀rẹ̀ ti ń wẹ̀ ní kétékété àwọn àgbàlagbà wọn ò dá lórí ìṣèlú wọn bọ́n ti ń ṣe níbi wọn tọ̀ ń wà ní bòmùrẹ̀ àti fọ̀bọ́n ṣe ń ṣe nílé olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ń wà níní àwa nílùú Makunmi ọ̀ṣọ́bíà àwọn máa gbókó gba ìlà rè gba ìlà kan tún gbòwó àwọn ọmọ ìtọ́ bólóbóló ọ̀gbẹ̀rì má wọ̀ kọ́gbẹ̀rì wọ̀ ọmúkúdé káwòrò wọ̀ ṣó máa múrun jẹ ìyẹn náà dọ̀ba aláìlúwà òjijì fìrí ọba ẹ̀mìrẹ́ ńlẹ̀ kílẹ̀ mítìtì His Royal Majesty ọba Kazeem Adesina Salami ìlúfẹ́mi nọ́mbà kìnẹ́ ọ̀ṣọ́bíà àti Makunmi níbi ọdún ti jọ kí ìwòsì kéésù mẹ̀rẹ̀ kò ké wọn ọdún kọ́dún ọkọ̀ṣì fúlẹ́yọ kí kábíyèsí tún ṣe ọdún mẹ́fà lórí àpèrè ọ̀wọ́n ọba rẹ̀ ọwọ́n àgbàlagbà wọn ibi pẹlẹbẹ wàhálà àti ìmọ̀ ìlẹ̀jẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ bá a ti ń ṣe iléeṣẹ́ ẹni fọ iléeṣẹ́ ẹni alára àgbà ìdára wa wà àwa gẹ̀nẹ̀gẹ̀nẹ̀ rárá ṣọ́wọ́n rẹ̀ kù ń gbà ara ẹni kan ń gbà ń dá ní ìní máa ń yún o máa ń nẹ gbọ̀ngbọ́n èdè ní pátápátá là ń kí fẹ́ kéétì gbọ́ ẹ̀tẹ̀lẹ̀ ní ká lọ káwá láwò bíi ọkọ̀ ṣìwé bóńtì rí bóńtì lọ torí fọ wọn àgbàlagbà fọ bọ́n ti ń ṣe ni pé àtọ̀ ń wà ní bòmùrẹ̀ ó máa ń yún o máa ń nẹ gbọ̀ngbọ́n àdégbèga ọdúnmọ́sọ ọmọ ya ọlọ́gẹ̀dẹ̀ ọmọ rẹ́mi jẹ́rú ẹ̀rẹ̀ mi lámà wúrọ̀ orúkọ tèmi jẹ́ mo ti ní orúwé ètò ẹ̀tẹ̀lẹ̀ ní ká lọ kájọ làwọn bòńtì rí ó yá o.
ire o èní da o èní sàn torí pé èní yìí ọkọ̀ títọ́dún yìí tá à ń ṣe yìí ó tún dùn ó nárinrin ó dùn in fact mi mọ nǹkan tí mo lè tún lè fi qualify ẹ̀ ó dùn ó lóyin bí wọn náà ṣe rí wo èbúté orérò rẹpẹtẹ ọdọọdún ló máa ń kún sí ọdọọdún ló máa ń dùn sí lágbára ọlọ́run ọdún tó ń bọ̀ tún máa dòjò lè lọ lágbára ọlọ́run ẹsẹ̀ wa ò ní sí bí lágbára ọlọ́run agbára wa ka torí pé ayẹyẹ ìní yìí ń ta bá lọ́wọ́ wọn bàbá wa ni lóòótọ́ ọkọ̀ sí ọkọ̀ ogun ni but àwa ò fi jagun nígbà tó àwọn bàbá wa ti fi jagun lọ́dẹ̀ ti fi ṣẹ́gun àwa ń celebrate ẹ̀ ọlọ́run dẹ̀ ń gbà fún wa torí pé gbogbo ìgbà tó bá ti jọkọ̀ sí nǹkan mèremère ń wọ̀lú nǹkan dáadáa ló ń wọ̀lú development ń wọ̀lú à ń sì ṣe opportunity ọkọ̀ sí i láti béèrè nǹkan tó ń wá lọ́wọ́ wọn ìjọba wa wọ́n dẹ̀ ń ṣe fún wa ní ìsìn a ti sọ fún ìjọba wa àwọn representative gómìnà wa ọmọọba Dàpọ̀ Abíọ́dún a ti sọ fún wọn pé kọ́ bá sọ fún excellence wa wípé káwọn náà wo bíbí àyè ṣe wà wípé a sì nídìí ọwọ́ nǹkan kan ọdún tó ń bọ̀ mo mọ̀ gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ó sì tún máa dùn jù báyìí lọ torí pé àwọn èèyàn tó ń wá ń wo ọkọ̀ sí wa a fẹ́ kó máa tira wọn torí ìjọba ti bá wa gbà á sí ọlọ́run dẹ̀ ti bá wa gbà á nìyẹn torí nǹkan tíjọba bá ti náwó sí ọlọ́run náwó sí ni ẹgbọ́n èrò ti ń pọ̀ a dẹ̀ fẹ́ kó máa tira wọn ṣubú a ti sọ fún wọn nǹkan tá a need pavilion tọ́wọ́ èèyàn máa jókòó tó yẹ pé òun ràn ní òjò rọ̀ ni everybody máa jókòó comfortable á jókòó níjókòó rọrùn tí ò ní sí pọ́n tira wọn so ọ̀dẹ̀ ti sọ fún wa pé àwọn abára jíjẹ́ fún gómìnà wa ọ̀dẹ̀ ló ti ṣíṣe lágbára ọlọ́run tẹ bá máa fi débí lọ́dún tó ń bọ̀ ẹgbẹ́ bíbẹ̀ tún máa yàtọ̀ eléyìí tá a wà tá a jókòó sórí ẹ̀ yìí àwọn ìjọba àpapọ̀ ló ṣe àwọn náà ṣe stage yìí fún wa lágbára ọlọ́run mo dẹ̀ mọ̀ pé àwọn nǹkan tí ń bọ̀ ní mèremère tó sì tún máa ṣe ìyẹn la fi ń ṣe ọkọ̀ sí yìí wípé heritage wa ni culture wa nǹkan tá a bá lọ́wọ́ àwọn bàbá wa ni even àwọn èèyàn tó wá bí lọ́tẹ̀ yìí ọ̀pọ̀ rẹpẹtẹ excuse me ọ̀pọ̀ àwọn tìlú òyìnbó wà ń bí àwọn ti Nàìjíríà lápapọ̀ wà ń bí àwọn tòkùtèkù wà ń bí àwọn tèkó wà ń bí àwọn tó wá láti Àbújá náà ọmọ máa kó tó wà lábújá wà ń bí báyìí lẹ́nìí so ẹ gbé èrò pọ̀ lágbára ọlọ́run àdẹ̀tí pọ̀ sáájú máa pọ̀ jù báyìí lọ. Ọba Babátúndé Ògúnlọ́jà Aládéjọ́ ti ìlú Odùnàbúrújà ní ẹ̀pẹ́ dèbìjọ́. Kábíyèsí lẹ́ni wẹ́n wà ní bẹ́ẹ̀ lẹ́ni bẹ́ẹ̀ ní ti rí. Bá a ṣe wá ìgbẹ́ náà rẹ̀
èyí tí wèé ní àkọ́kọ́ èsì gbàlájà ń bára ẹni ṣe bọ́n ṣe ń wá bé bá a ṣe ń wá bé káwọn náà ń wá bá ní káwọn máa ṣe ọdún ẹ̀bì nìyí ọjọ́ bíi a máa wá olólùjọ márùn olólùsẹ̀ kan so bóun dẹ̀ máa ṣe run káwọn máa jókòó káwọn máa gbẹ̀yìn so ẹ̀mí ìbárajẹpọ̀ yẹn ó ti wà láàrin ẹni tó bá a ṣe jọ ń bá ẹni tó pọ̀ pọ̀ lójúmọ́ nìyẹn so ẹ̀sùn méjì la máa ṣe bọ̀ ká máa bọ́ àdúrà ká máa rán ọ̀rẹ́ náwó okun àti agbára lọ́dọ̀ fún wa kọ́dọ̀ má gbà lọ́wọ́ ìjírí mi. èso ẹ̀jẹ̀ kọ́ mọ̀dọ̀ ọba rí mo wà yìí ọ̀dọ̀ ọba ẹ̀sà wà yìí. ọba Bọ́láńlé Raimi Alárìgẹ́ ti ìlú Ìbíadé. ẹni bọ́jà lágbára lọ́rùn aláìlúwà bẹ́ẹ̀ ní tìrí o. ẹni má dùn ó máa yẹ wá àdúrà wa ni pé kí ó túbọ̀ máa yẹ wá jù báyìí lọ. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wá síbí àdúrà mi ni pé ní ọdọọdún kí Ọlọ́run kó jẹ́ kí ẹsẹ̀ wa máa pé báyìí kádẹ̀sì máa ju báyìí lọ kí Ọlọ́run kí ó ràn wá lọ́wọ́. mo wá dúpẹ́ lọ́wọ́ bàbá wa tó wá láti Yẹyẹ Ẹ̀pẹ́ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn kí Ọlọ́run kó bá mú ìlú ẹ̀ dúró kí ìlú náà má túká o kí bẹ́ẹ̀ kó tù kó rọ̀ èyí tá a dẹ̀ ń sọ lẹ́nìí kẹ̀kọ́ Ọlọ́run kó fàṣẹ ṣe o. ìlú Ìmakun omi kí Ọlọ́run jẹ́ kó gbòòrò sí o. ìlú Ìbíadé tèmi náà ti wá Ọlọ́run jẹ́ kí bẹ́ẹ̀ ò gbòòrò sí o. kí ìlú kó wá ju báyìí lọ Ọlọ́run ká ràn wá lọ́wọ́ o. tó wíwà ẹ̀jẹ̀ ká mọ̀dọ̀ ọba ara wa yìí o láti bó sí kábíyèsí. èmi rí ọba Adéníyì Sunday Agbojo the Lake of Iwokun Kingdom ní Ogun Waterside Ogun State. kábíyèsí méjì rí tí ẹ̀wọ̀n ẹni bẹ́ẹ̀ torí òbúkọ yín méjì rí ti yé ohun nọ́dọ̀ yé ohun ṣé ẹ̀mí ṣe ọmọ ibẹ̀ kó tó wá bá wọn ṣọdún bọ́ọ̀dún ẹni ti rí. ọdún ìní ọdún ayọ̀ ni ọdún ìnárinrin ni ọdún ìwé ìṣọdún wọn gbọ́dọ̀ fi pìtàn rọmọ Yorùbá rere ọdún ńlá ni ọdún àlàáfíà ni ọdún rírédé tẹrútọmọ ìlú ẹ̀ wọ́n gbọ́dọ̀ wá láti ibi kíbi wọn wá àwọn ìwà ńlò òyìnbó wọn gbọ́dọ̀ wá láti wá ṣọdún yìí ọdún èmi kó ìlú jọ ni ó dẹ̀ jẹ́ ọdún ìfẹ́ èmi so àwọn ọmọ ìlú papọ̀ àwọn ẹni tí ríra tipẹ́tipẹ́ àárín ọdún yìí náà máa ríra wọn kọ́ máa jọ sọ̀rọ̀ nípa ìdàgbàsókè ìlú so ọdún yìí tóbi ni ó dẹ̀ jẹ́ ọdún yìí nárinrin adé ń gbàdúrà fọ ọdún yìí kọ́lọ́n túbọ̀ máa ń ràn ẹ́ lọ́wọ́ kọ́dún yìí kó má jù wá lọ kí wọ́n jọba pàápàá kọ́ bá ẹni tẹ́wọ́ gbà ọdún ńlá ni. orúkọ mi ni Israel emergency aláìlúwà Ọbanúrẹ́ni Síkírù Ọ̀dẹ́dínà Alùpìn 1 ìlú Fẹ́mi lóye di onílàdàbà Kingdom ní ìlú Èkó ní Ẹ̀pẹ́ local government. lẹ́nìí báwo lè ní ṣe rí sà. èní ọjọ́ ìdùnnú ni ọjọ́ ayọ̀ ni nítorí ẹ̀yà gbogbo wa náà káwọ́ bí gbogbo ẹ̀ ṣe lọ́mọ yẹn rí ọjọ́ ọdún ni ọjọ́ ayọ̀ lọ́jọ́ ènìyàn fún ìlú Ìmakun fún kábíyèsí ìlú Ìmakun fún gbogbo àwọn ọba aládé táwa bá wá ṣe ọdún ọkọ̀ sílẹ̀ ni so ọdún ọjọ́ ìnájọ́ ló dání ọdún ọjọ́ ayọ̀ ni fún gbogbo wa ayọ̀ wa náà kò dẹ̀ ní dìbànújẹ́ ṣe. èmi ni olóyè Bíọ́dún Odùmadé ààrẹ ọ̀nà kakanfò àti akọ̀wé ìlú Ìmakun. ẹ̀rẹ́ rákọ̀wé ìlú Ìmakun nígbà kan mo ti bá yẹn sọ̀rọ̀ rí lẹ́fọ̀ ìlú Ìmakun sí Awùjalẹ̀ sófin ẹ ṣe ó kéré sí dédé ìlú ẹ máa bí sọ́kọ̀ọ̀sì náà nẹ́ẹ̀ni bóńtìrì náà dọ̀ wẹ́. ẹ̀rùn ọjọ́ ẹ̀ ìjà ọjọ́ sí ẹ̀ ìrẹ́ ọ̀rọ̀ fẹ́ ni ṣé ó kéré ẹ̀ òrẹ́ àjẹkọ̀ parun ònàrà tún ṣe à ń gbé dìde lójoojúmọ́ iná ọdọọdún àjẹkọ̀ parun rárá láti around 1800 years láti wà lórí ẹ̀ a ò jẹ́ kó parun àwọn ọmọ wa bọ́tí wà nursery láti ń kọ́ wọn láti jẹ́ kó mọ̀ wípé kìíní tiwa ni o. pé o kó orúkọ wọn o. mo fi
mo dada di agbọn ọfúnmakun mi. tí ẹ wà lórí ìjókòó. bá mi bíi mílíọ̀nù náírà ẹ jẹ́ ká wọ ọkọ̀ ṣìlẹ̀ ìjókòó tìwé ṣe é sọ ẹni fọ ìjà ràn ọjà kan jágun níjọ́ náà kan jàjàlá òun rè dọkọ̀ sí nínú ṣé bẹ́ẹ̀ ti bọ̀ rèé àbí ṣó ń ṣàyàbọ̀. ìyẹn ti bá togun lọ gbọ́nà yìí ṣé àfọkáfù bẹ̀rẹ̀ rẹ̀ ká má lè gbàgbé orin ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n nísìnyí ó dídí nǹkan ńlá ó dídí nǹkan rere ó dídí àṣà tó jẹ́ pé a lè gbàgbé láéláé nínú ọmọ ẹni èèwà ńlé èèwà nájò kínú wọn dùn sí àwa ń sẹ́yìn tó bá máa fi di next year 1947 làwa ṣe tiwa. gbogbo ẹni tó bá wà níbà ilé tó bá máa fi di next year kan míì náà máa bá tìjọba gọbẹ máa ti ṣe. 47 làwa pa. mo mọ̀ pé àṣẹ. ẹ máa ṣe. ìmọ̀ràn ẹ̀sẹ̀ máa fún wọn ará òlù lórí ọdún yìí. ẹ̀yin olóṣèlú. ìmọ̀ràn wọn ẹja máa fún wọn nífọ̀ kọ́ máa tẹ̀ra mọ́ àdúrà wọn á gbà owó yẹn máa ná wọn máa rí iná nàárà déédé àwọn ẹbá mi ṣọkọ sí èyí kan ń gbé lu ẹni lárugẹ ọlọ́run á máa gbé wọn ga ilé wọn á dára ọ̀nà wọn á dára lágbára ọlọ́run aṣọ́dúnmọ́dún náà wà gbogbo nǹkan tó bá ń bèrè lọ́dọ̀ ọlọ́run á ṣe. orúkọ tèmi rèé aṣòfin onímọ̀ ẹ̀rọ Joseph Fọlọ́runṣọ́ Adégbẹ̀sán tó ń ṣojú àríwá Ìjẹ̀bú East Atogun Waterside ní ilé ìgbìmọ̀ kékeré ní Àbújá. ẹ ń wà ní makun nẹ́ẹ̀ni nígbà ránṣẹ́ erin mọ́ mo pàdé wọn níbẹ̀ wọ́n tún ṣọ́kọ̀ṣì nẹ́ẹ̀ni wọ́n tún ń wà nẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ṣe mi ṣe rere náà kọ́kọ́ ń bọ̀kàn jẹ́. Ọlọ́run náírà máa dùpẹ́ náà rẹ̀ Ọlọ́run máa dùpẹ́ náà rẹ̀ nítorí èso ọ̀nà ilé ìdáṣe náà ìjẹ́fọ́ Ọlọ́run wà ní sọ Ọlọ́run fẹ́ ní ṣe àdégbàdúrà kan Ọlọ́run ká tó bá máa fẹ́ ní ṣe so ìrẹsà darí fọ kó náà sá máa ṣe dáadáa kó náà tí ń ṣe dáadáa ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ ikú kékeré ni. òun rẹ̀ olùyànṣẹ́ ọlọ́kàṣe àdúpẹ́ náà dẹ́rẹ́ ìbánijẹ́ torí fún wọn àgbàlagbà fọ ewé eju dùnkàn jẹ dẹdẹni pátápátá rè máa jọ ṣe iléeṣẹ́ ni rún ẹni broadcasting rè wà ní ìlú ìmọ̀ta yàyó ìbẹ̀rẹ̀ ti ń wẹ̀ ní kétékété àmọ́ sọ ẹ̀fọ́ dẹdẹrẹ alátagbà rà wà bá a ti wà lórí Facebook rà wà lórí TikTok wọ́n lè rà wà lórí Twitter àwa lórí YouTube kẹ́ ẹ bá ti dé bẹ́ẹ̀ dédé at rún ẹni TV kọlọ́mbà ẹlẹ́dùnmarè ìbániṣe àdégbéga àdùmọ́sọ ọmọ alágẹ̀dẹ̀ orúkọ tèmi jẹ́ rèmi dàgbére ẹ̀fọ́ títí gbà múrẹ̀ rà má tún náà fàní ká má padà rà ẹni ulẹ̀ ní ilé wọn náà ní nọ̀wẹ́ uláyé wẹ̀ ní bọ̀jẹ́ uláyé tèmi ní bọ̀jẹ́ títú gbà náà ó dàbọ̀ úré o kábìtì. rún ẹni o àṣà wa ò gbọ́dọ̀.